tó bá jẹ́ pé bí kí inú òòlù tí ọjọ́ ìfẹ́lọ́ kọ́ńtì tí àwọn pressure group wà àwọn ni ó rí ìdí ọ̀rọ̀ yìí ló bẹ̀ fi ṣe pé agbada ògbóná àgbàdo ọ̀tá gbogbo táwọn kàkalẹ̀ bẹ́ẹ̀ bá dá padà àní lọ bí iṣẹ́ àwọn òtún gbogbo ọ̀nà kì í ṣe pé ẹ wàá sọ pé bad governance lè jọba tí mẹ́mẹ́ lọ bẹ́ẹ̀ bá lè jọba tí mẹ́mẹ́ lọ àwọn náà wà fún àwọn náà ò lè farabalẹ̀ káwọn ojú kẹ́ lé àwọn lọ ibi tí ọ̀rọ̀ ti pẹ́ ká gan ni gbogbo tí wọ́n ṣe ní ìsìn ìjọba lóhùn rẹ́dì láti ṣe bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà tí bàbá Tinubu gbà níbẹ̀rẹ̀ ó ń fún àwọn èèyàn lóminú kọ́ ló mọ̀ pé rẹ̀ sì máa lọ sí ṣẹ́bí ṣẹ́gbẹ́jì ọ̀rọ̀ mi ta ló mọ̀ yìí pé gbogbo kan máa igbó ìkíní yìí ò rọrùn ata mẹ́ta 200 ata márùn mẹ́fà with 500 gbogbo ẹ̀ wọ́n ní pé kó lọ rí sí bọ́dà kí mọ̀ pé gbogbo tí ẹ̀ka gbogbo ẹ̀ láti wọ́n ní kó sí bọ́dà ká kọ́kọ́ ló ń jẹ náà tí rẹ̀ sì ní ìsìn wọn ló gbé rẹ̀ sì jáde lánàá ó ló tà ní 40,000 èmi ẹ̀yin tẹ́ ẹ wà ní ìlú ńlá nìbàdàn èmi ò bọ̀bọ̀ yá ẹrí ibi tí ẹ ti ń ta 40,000. àti rí kankan o. àwa ò rí. ààrẹ o. ṣe rí nígbà tí ẹni tó nìlú bá ń fi dà á ṣèlú nígbà wo ni ìdòyè oníbi nǹkan mi sùn. ibi wọ́n ti wá kàkalẹ̀ ni pé wọ́n ní kí wọ́n dá sọ́bsìdì padà. wọ́n ní kí wọ́n bá dá padà wọ́n ní kí kó di 200. bẹ́ẹ̀ni. wọ́n ní owó tàríìfù náà wọ́n ní ká dá padà wọ́n ní kí àwọn owó oúnjẹ tó lọ sókè wọ́n ní kó wálẹ̀. wọ́n ní àwọn owó orí tí wọ́n ń gbà lórí àwọn ọjà tí ń wọlé bó ti pọ̀ jù. orí ọjà ń gbà lórí ọjà tí ń wọlé wọ́n ní ká dá padà. owó náà nẹ́pà tí ẹ gbé sí bandiye wọ́n jẹ́ pé gbogbo wa ní ìsìn tẹ bá ra náà 20,000 ọ̀wọ́ 40 units tẹ bá gbé sórí prepaid kò lè lójọ́ mẹ́ta tí ó fi tán. gbogbo ẹ̀ a rí i pé wọ́n ti ta àwọn nǹkan tí ẹ kà tí wọ́n bá dẹ̀ wá tà báyìí kalẹ̀ ìyẹn rí i pé gbogbo nǹkan tí ẹ kà kalẹ̀ wà láì gbogbo tí ó ṣèlú láǹfààní ni. ṣé ẹ jẹ́ ọ̀rọ̀ mi ìyẹn ni mo fi sọ wípé ọyà kẹ́tù mẹ́ẹ̀ẹ́dínlógún tí ó bá jẹ́ pé ní wọ́n kà kalẹ̀ tí. ó ta sánsán ó wà lórí YouTube ẹ máa wò ó ẹ sì rí i pé ó ta sánsán ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀ wọ́n ń ta sánsán yóò yẹ yín kalẹ̀ o. a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè lénìí lórí ètò wa òye ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò àtúpalẹ̀ àwọn ohun tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáláyé mo ní àlejò pàtàkì kan tí aláǹfààní láti gbé wá sórí ètò láti jẹ́ pé kí àwọn náà ká mọ ìwòye àti èrò tiwọn lórí ohun tá a fẹ́ gbé yẹ̀wò kí wá nìkan ọ̀hún tá a fẹ́ gbé yẹ̀wò gan-an òun náà ni ọ̀rọ̀ ìwọ́de tí àwọn kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbèrò láti ṣe ní ọjọ́ tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tí a wà yìí oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti wá ń sọ̀rọ̀ ni wọ́n ti ń fi ìwòye tí wọ́n hàn kódà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gan a lè pé orí ìkọ̀bà olé òun náà ni àwọn náà wà látàrí pé àwọn ọmọ Nàìjíríà wọ́n fẹ́ ṣèwọ́de ebi ń pàló ẹ má fìyà jẹ wá mọ́ ìdí rèé o àwa gẹ́gẹ́ bí oníròyìn tá a fi ní a gbọ́dọ̀ dákẹ́ a gbọ́dọ̀ wòran a gbọ́dọ̀ sọ bó ṣe yẹ kó rí àti ohun tó bá yẹ ìdí rèé tá a fi ní ká gbé àwọn ohun wòye amòye láàrin ìlú ká gbé wọn wá ká mọ èrò tiwọn náà lórí rẹ̀ bàbá ẹ kọ́kọ́ bá ní káwọn aráalé náà. mo kí olóòtú Otasansan gbogbo ojú tí ń wò yín Ọlọ́run jẹ́ wọ́n wò yín kálẹ̀. àṣẹ o. Ọlọ́run ó jẹ́ kí iléeṣẹ́ náà máa gbòòrò sókè sí. àṣẹ o. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí láti ìlú Òṣogbo. yes sir. rò pé prógámù tí ètò tí ẹ mú wá. yes sir. ó jẹ́ ètò tí ń gbóná lọ́wọ́lọ́wọ́.
tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. lọ́wọ́lọ́wọ́ rẹ̀ sí ni pé ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní yàjòyàjò. àwọn àgbà wa bọ̀ wọ́n wá ní ìfínwó ìkòròwò wọn ní tá a bá dìjọ wò wọn ní gẹ́gẹ́ ní gún. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tẹ́ mú wá yìí ẹ dákun ẹ má bínú pé mo máa ń fi òwe sọ̀rọ̀. bàbá òwe nǹkan ni yẹ́n pé ẹ̀yin àgbà náà sọ wípé lówe lówe làá lùlù àgídìgbò ọlọ́gbọ́n ni ó jẹ òmọ̀ràn ní ọmọ. ìwọ̀nyí ó wà ibi tí ọ̀rọ̀ fọ́ sí ọ̀rọ̀ méjì ni. ẹ̀yà wo. ọ̀rọ̀ yìí yàtẹ́tù mẹ́ẹ̀ẹ́dínlógún mẹ́ẹ̀ẹ́dọ́gbẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbẹ́. ẹ̀wọ́n ló ti hàn fẹ́ ṣe. yes sir. lábẹ́ òfin wọ́n ní ètò láti ṣẹ̀hónú. okay. ẹlẹ́ẹ̀kejì ìjọba àpapọ̀ ti ń fíà pé kí wọ́n má ṣẹ̀hónú. ó ní ẹ̀dà kejì tí ọ̀gbẹ́ tí à ń sọ. ẹ rí i pé tí èèyàn bá jẹ́ ẹni tó wòye tí ń ka àwọn nǹkan tí ń lọ lásìkò ní ẹ̀ta kàkàkà lónìí. wọ́n ní ìjọba àpapọ̀ ní àwọn ọ̀fẹ́ faceless protest. èyí wọ́n ní ìgbà ìdí ìfìlẹ̀ pé ta ni ó champion tí ó ṣáájú pé ẹ ti protest àti nǹkan tẹ̀ ń protest lé lórí. ẹbí fún ilé àpẹẹrẹ kan irú ọmọ ìyáálé ṣòwò rẹ. yes sir. wọ́n wà nílùú Ìbò. yes sir. ọmọ wọn wà nílùú Ìbò. wọ́n wá ń sọ fún wa ní Nàìjíríà pé wọ́n bá di gidigbo ẹ dàrú. àwọn èèyàn wá ń béèrè wípé tí wọ́n bá dàrú kò sí Nàìjíríà kò sí ọmọ rí òsì ń bẹ̀ tí wọ́n bá dàrú orí ta ni wọ́n fẹ́ dàrú lé lórí. sáìdì tìjọba àpapọ̀ wàá rè. yes sir. ṣé ń gbọ́ Yorùbá mi. à ń gbọ́ yín àgbọ́yé. ìgbà tí EndSARS bẹ̀rẹ̀. yes sir. wọ́n ní àfẹ́ EndSARS. wọ́n á sọ pé wọ́n àfẹ́ jọba. EndSARS. at the end of the day. yes. wọ́n lé EndSARS lọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọ́n lẹ́yìn ìwọ́de yẹn tá a bá rí n tó ṣẹlẹ̀ gbogbo wa náà tá a bá wà nílùú tá a bá rí n tó ṣẹlẹ̀ á rí bí ìṣe nǹkan tó dáa. ẹ̀yin tí ẹ jẹ́ oníròyìn ọ̀rọ̀ yìí orí bíbẹ́ kọlu oògùn orí fífọ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. a fẹ́ lé EndSARS lọ pé wọ́n ń dà wá láàmú wọ́n gbowó lọ́wọ́ àwọn yahoo boy wọ́n ṣe kankan kí ló wá di pé àgbo lè ṣe tẹlifíṣàn kí ló dé tá a gbó BRT bọ́ọ̀sì sílẹ̀kọ̀ kí ló dé tá a ń gbà jẹ́ sí àti ọmọ Yorùbá wá ní ṣèǹde pé nílẹ̀ Yorùbá àwọn náà fẹ́ kẹ́ ẹ ṣèwọ́de ẹni tó bá fẹ́ ṣèwọ́de kó lọ sílùú bàbá rẹ̀ kó lọ ṣèwọ́de ẹ rí i pé lórí ọ̀rọ̀ yìí olúkálukú nígbà forí ara rẹ̀ ní kí ìṣẹ̀lẹ̀ yìí ó ti fẹ́ I'm sorry to say this. yes sir. Yorùbá yìí ṣe multi clinical complex multi-ethnicity complex àti èèyàn ẹ̀yà ti pọ̀ jù olùkọ́ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. ní Nàìjíríà. ìgbà tí ní Nàìjíríà ní ìsìn Yorùbá náà ni wọ́n mọ̀sẹ̀ wọ́de lọ́dọ̀ àwọn. àbí. ìlànà àárẹ̀ kò fi ní àwọn ògbìnrò jáde ní ọjọ́ títí ní ìyọ́bẹ̀rẹ̀. tí ó wáyé. ṣẹ́ẹ̀dí ti ṣẹlẹ̀ láì. ó ti yé wa ó ti yé wa. olúkálukú ní bí orí rẹ̀ sá. ṣẹ́ẹ̀dí ìjọba tó wá ní ibi tí wọ́n wà lọ ni pé ṣé kò ní rí bíi ti SARS. ẹ̀ẹ́dì pé ọlọ́pàá ti sọ̀rọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ bá lọ àwọn tẹ̀lé. ọ̀gá àwọn àmì ti sọ̀rọ̀. gbogbo onímọ̀ sọ lọ́wọ́ lórí kìíní o. bẹ́ẹ̀ni àwọn àti sọ̀rọ̀ tí ọba. ẹ̀rí wà fún ẹ. àwọn àmì ti sọ̀rọ̀ pé ibi ọba fẹ́ sọ àwọn tẹ̀lé wọn. bẹ́ẹ̀ni. olùkọ́ ẹ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ni. wọ́n wá tó wá ń sọ wípé àwọn èèyàn wá sọ pé láìpẹ́ yìí ni Kẹ́ńyà fi ń tó ṣe. ẹgbẹ́ àwọn tó ṣẹlẹ̀ ní Kẹ́ńyà. àbí. ṣé kò ní rí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì Sudan wọ́n pín Southern Sudan tẹ́ ẹ bá débẹ̀ lónìí gbogbo létí bẹ́ẹ̀ gbogbo ìlú tí bẹ́ẹ̀ ti gbà wòrò. ṣé kò ní ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀ bí wọ́n ti sọ ẹnìkan yìí mọ̀ parí rẹ̀. ó bẹ́tà kí wọ́n ní àṣẹ̀fù ẹ̀ kí wọ́n jọ. ìdí mo fi ní ọyẹ kẹrù ọsá ọyẹ kó lówó rẹ̀ wá ìjọba àpapọ̀ ní pé bí wọ́n mọ̀ sí. so ibi tíjọba àpapọ̀ ń sọ ni pé now tí wọ́n bá ṣe ẹ̀hónú yìí sìn ẹ̀hónú yìí tí wọ́n bá ṣe ṣé kò ní gbá sí EndSARS. now wọ́n á sọ pé kìnnì kan ibi wọ́n ti wá kàkàlẹ̀ ni pé wọ́n ní kí wọ́n dá subsidy padà. yes.
wọ́n ní kí wọ́n bá dá padà wọ́n ní kí kó di 200. bẹ́ẹ̀ni. wọ́n ní owó tàríìfù náà wọ́n ní ká dá padà. bẹ́ẹ̀ni. wọ́n ní kí àwọn owó oúnjẹ tó lọ sókè wọ́n ní kó wálẹ̀. wọ́n ní àwọn owó orí tí wọ́n ń gbà lórí àwọn ọjà tí ń wọlé bó ti pọ̀ jù. orí ọjà ń gbà lórí ọjà tí ń wọlé wọ́n ní ká dá padà. owó náà nẹ́pà tí ẹ gbé sí bandiyé ó jẹ́ pé gbogbo wa ní ìsìn tẹ́ bá ra náà 20,000 ọ̀wọ́ 40 units tẹ́ bá gbé sórí prepaid kò lè lójọ́ mẹ́ta tí ó fi tán. so gbogbo ẹ̀ a rí i pé wọ́n ti ta àwọn nǹkan tí ẹ kà tí wọ́n bá dẹ̀ wá tà báyìí kalẹ̀ ìyẹn rí i pé gbogbo nǹkan tí ẹ kà kalẹ̀ wà láì gbogbo tí ó ṣèlú láǹfààní ni. ṣe gẹ́gẹ́ ọ̀rọ̀ mi ìyẹn ni mo fi sọ wípé ọjà kẹ́tùmẹ́ẹ̀dínlógún mẹ́jọ tí wọ́n bá jẹ́ pé ní wọ́n kà kalẹ̀ tí wọ́n bá jẹ́ pé ní kí ìlú ògùn tí ó jẹ́ ìfẹ́lọ́ kọ́ńtì tí àwọn pressure group wà àwọn ni ó rí ìdí ọ̀rọ̀ yìí ló bẹ̀ fi ṣe pé agbada ògbóná àgbàdo ọ̀tá gbogbo táwọn kà kalẹ̀ bẹ́ẹ̀ bá dá padà àmì lọ bí iṣẹ́ àwọn ò ti gbogbo ọ̀nà kì í ṣe pé ẹ wàá sọ pé bad governance ní ìjọba ti mẹ́mẹ́ lọ bẹ́ẹ̀ bá ní ìjọba ti mẹ́mẹ́ lọ àwọn náà wà fún àwọn náà ò lè farabalẹ̀ káwọn ojú kẹ́ lé àwọn lọ ibi tí ọ̀rọ̀ ti pẹ́ ká gan ni gbogbo tí wọ́n ṣe ní ìsìn ní ìjọba lóhùn rẹ́dì láti ṣe bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ọ̀nà tí bàbá Tinubu gbà níbẹ̀rẹ̀ ó ń fún àwọn èèyàn lóminú kọ́ ló mọ̀ pé rẹ̀ sì máa lọ sí ṣẹ́bíìtì ṣẹ́bíìtì ọ̀rọ̀ mi kọ́ ló mọ̀ yìí pé gbogbo kan máa igbó yìí kí ní ìhù rọrùn ata mẹ́ta 200 ata márùn mẹ́fà 500 gbogbo ẹ̀ wọ́n ní pé kó lọ rí sí bọ́dà lẹ́yìn mọ̀ pé gbogbo tí ẹ̀ka gbogbo ẹ̀rọ ni wọ́n ní kó sí bọ́dà ká kọ́kọ́ ló ń jẹ náà tí rẹ̀ sì ní ìsìn wọn ló gbé rẹ̀ sì jáde lánàá ó ló tà ní 40,000. èmi ẹ̀yin tẹ́ ẹ wà ní ìlú ńlá nìbàdàn èmi ò bọ̀bọ̀ yá ẹrí ibi tí ẹ ti ń tà 40,000. àti rí kankan o. àwa ò rí. ààrẹ o. ṣe rí nígbà tí ẹni tó nílùú bá fi dà á ṣèlú nígbà wo ni ìgbòho níbi nǹkan mi sí. tẹ́ tó nílùú bá ń fi bàbá ẹja tó yín gbọ́n bẹ̀ yẹn nígbà tí ẹni tó nílùú bá fi dà á ṣèlú wọ́n nígbà wo ni gbòòrò ní ibi nǹkan mi sí. nígbà tí ẹni tó bá wà lórí ìjọba tó dọ́gà tí bá ń parọ́ igbó làwọn èèyàn rẹ̀ ọgbà gbọ́ tó ṣẹlẹ̀ lórí. mo rò pé ti jẹ́ ọ̀rọ̀ mi àwọn èèyàn ò bìlífù nínú ọ̀rọ̀ tí ìjọba bá sọ mọ́ wọ́n ti gbà pé ni wọ́n ń pa. mo rò pé ti jẹ́ torí kì í sákọ̀ọ́kọ́ wọn. pé kìíní ìdí ẹ̀ ti kọ́kọ́ wọlé ilẹ̀ ti ní subsidy is gone àgbàpò ti gone pé nǹkan kan ó ṣe kékeré kan. ẹ sì ní láàrin ọdún kan bàbá nígbà tẹ́ ní subsidy is gone ẹ sì ní láàrin ọdún kan pé àwọn refineries wa pé wọ́n ó di bíbẹ̀rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. pé refinery ọ̀bẹ̀rẹ̀ iṣẹ́ àrí láti gbà náà. káwá gbé lọ ọ̀rọ̀ Yorùbá ìfẹ́ olókùnlókùn burúkú sí níbi ó kù sí gan mẹ́wàá rí. níbo níbi tó kù sí ni pé gbogbo tẹ́ wá lẹ́ẹ̀ṣẹ̀ ọ̀wá sí kẹ̀kẹ́ tó wá jẹ́ nínú lò. àbí. rìfáínárì kò sí epo ní ìsìn nígbà kan tí a bá ń dìbò nípo àmọ́ ìpò kú pẹ́rẹ́fẹ́ ní ìsìn 850 700 àkínní kan là ń dìbò bẹ́ẹ̀ bá tó ṣe tó lè rí pò rà ok ibo gan-an làwọn ń lọ. ìjẹ́ ìgbọ́ Yorùbá mi nígbà tí bàbá wa nílùú àdìwọ́ sáwọn gbogbo wọ́n wà náà kọ́wọ́ bọ̀ ní àpò kí wọ́n mọ̀ bá rí pé àlọ́wọ́ méjì ìtumọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn o àwọn èèyàn ti ọlásùnkàn ló ti wá sókàn ògiri yóò yíjú padà wọ́n wá ti yọ̀dà fún wọ́n wá ti wá yíjú padà ohun tó ṣẹlẹ̀ yìí àwọn ò lè gbà mọ́. ló fẹ́ bí ẹ̀sà ló fẹ́ bí protest. ló fẹ́ bí protest but protest wọn caption rẹ̀ àkọlé rẹ̀. bàbá ẹ ṣeun ibi tẹ́ ẹ mọ̀rọ̀ yẹn gan ni iṣu bẹ̀ àkọlé gan ni ó ń bàjọba lẹ́rù. àkọlé protest gan ni fear. fúnjọba. mo ní the fear of kìnìkan is the beginning of wisdom. fear àwọn ni pé bad governance will be end. táwa ni bad governance táwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n lè lọ. mo rò pé ti gẹ́gẹ́ ọ̀rọ̀ mi àwọn òṣìṣẹ́ dáná àlefẹ́
àtàlọ́fẹ́ fọ̀bẹ tó lò jẹ́ fi. àbí o. so ìdí rẹ̀ tó jẹ́ wípé Ọlọ́run ṣẹ́gun fún wa ni o. kọ́nà ṣẹ́gun fún wa. èmi ò sọ wípé kí wọ́n má fi ẹ̀hónú ṣùgbọ́n ẹ̀hónú tó lè dàbí Kẹ́ńyà tó lè dàbí Sudan ká ṣọ́ra. ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ gan ni pé bàbá Bọ́lá Tinubu wọ́n lọ sókèèrè tí wọ́n wá fi investment. tí ẹ bá wò láti jẹta France UK Amẹ́ríkà wọ́n ní káwọn ọmọ Buhari. tí ọmọ wọn bá wálé ẹ jẹ́ ká bi àwa léèrè ta ni wọ́n ní bínú òdùn bí ìgbẹ́ni ìlú tó lọ́mọ tálákà òṣèlú bí ẹnu ta ni ó wà á sọ pé òun fẹ́ dáfẹ́lẹ̀ Nàìjíríà. àbí o. mi ò fẹ́ jẹ́ ti ọ̀rọ̀ tí mo sọ. ọ̀rọ̀ yín yé gbogbo ọmọ Nàìjíríà bàbá. so ọ̀sẹ̀ ni méèsì tí a bá bẹ̀rẹ̀ sí pòtẹ́ẹ̀sì gbogbo àwọn tí bàbá lọ rí bẹ́ẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé tí wọ́n wá dáfẹ́lẹ̀ ẹlòmíì bá dáfẹ́lẹ̀ ẹlòmíì ọ̀dà fẹ́ irú Ṣáínà ní ìsìn iṣẹ́ tí wọ́n fẹ́ dáfẹ́ ló tó lọ́kùn mẹ́rin ló ti Dangote tí bí nǹkan bí èèyàn bí 1 million ọmọ ti fẹ́ ibẹ̀ náà láti pété nígbà àwọn ọ̀pá wá ìwúlà wa fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀bẹ̀ tẹ́mi fẹ́ bẹ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ni mo bẹ̀jọba àpapọ̀ gbogbo ẹ̀hónú tí wọ́n ti kọ́ kínní ìjáde táwọn wulẹ̀ tẹ́ra wa gbogbo tí wọ́n mú kan lọ ṣiṣẹ́ lé lórí lẹ́kọ̀ọ́ ọba tiẹ̀ di 200 lẹ́kọ̀ọ́ bá jẹ́ bí 350 tí wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ wálẹ̀ kápò rẹ̀ ti padà sí bí 35 síta nítorí kò ní padà sí ibi tó wà mọ́ tó bá padà sí bí báyẹn táwọn èèyàn róúnjẹ jẹ kí sẹ̀mú ó di pé wọ́n tó ti fowó lé sẹ̀mú lánàá tó tó bí mo tó sọ fún yín. a ti fowó lé. wọ́n ti fowó lé. so àwa ni wá wà nínú ẹ̀ṣẹ̀ káwá pé kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí kò lè ṣeé ṣe. kò pọ̀ sí bùbá. àwọn èèyàn ò lè gbà. gbọ́ Yorùbá ni kì í ṣe pé wọ́n fẹ́ gbógun tìjọba náà ṣùgbọ́n gbogbo káṣíọ̀ tí wọ́n gbé jáde pé bá gómìnà káwọn hẹ́ẹ̀dì ẹ̀ ní òjò èkó ẹ̀mí ìjọba ọba rẹ̀. ẹ̀mí ìjọba ọba rẹ̀. ẹ̀ẹ́dì pé wọ́n ti kọ gbogbo iléèwé ńláńlá yunifásitì polytechnic wọ́n ti kọ gbogbo wọ́n ti fún àwọn ọmọ wọn lọ́sẹ̀ méjì pé torí wọn ọmọ tó lè ṣẹlẹ̀. lọ́wọ́ káwọn ọmọ sùkúù yóò ìlàrá òfin ra bọ́ǹbù lọ́wọ́. ṣùgbọ́n àwọn èèyàn wá ń tún sọ bàbá àwọn èèyàn tó wá ń sọ wípé ìwọ́de tán fẹ́ gùn lé gan wípé ó fẹ́ lọ́wọ́ òṣèlú kan nú torí pé wọ́n ń sọ wípé àwọn ẹgbẹ́ òṣèlú kan ni wọ́n fẹ́ sábẹ́ protest yìí láti fi dojú ìjọba rú tàbí láti fi sọ ìjọba tó wà níta lórúkọ ojú wo lẹ fi wo bẹ̀rẹ̀ bàbá ojú wo lẹ fi wo yẹn. kọ̀lọ̀kọ̀lọ̀ àwòdì sọ̀rọ̀ yí ọ̀gbìnọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ń bá díẹ̀ sọ̀rẹ̀ ayé fọmọ sọ̀rọ̀ àbádìẹ̀ irọ́ ni gbogbo wọn pa fúnra wọn. ètò ẹ̀ tó mú wà tó lágbára díẹ̀ o. gbọ́ Yorùbá ni irọ́ ni gbogbo wọn pa amadi obìnrin bí máa tó gbọ́pọ̀ ìṣù náà. àbí. ṣé rí orí bàbá Tinubu wọ́n ní orí lọ́wọ́ ni bàbá ní orí lọ́wọ́ ni. ká ní pé mọ̀ràn àwọn òṣèlú méjèèjì yòókù jọ kí Àtìkú àti Peter Obi tí wọ́n bá dúró papọ̀ tí wọ́n níbò wọn bàbá òkùnkùn ní wọlé. bọ̀tí ní ìsìn gbogbo ń tàǹkà ẹṣẹ́ rí òótọ́ ọ̀rọ̀ ẹni bá mú òótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ayé ìfẹ́ dúró dè. ìwọ gba 6 million ẹnì kejì gba 6 million bàbá gba 8 million plus ẹnì kejì ló ń wọlé ẹnì kejì ló ń wọlé ẹnì kẹta kí ẹ lọ wọlé ẹ ló ń kọ wọlé mo rò ká ìgbà ìjọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ti ń ṣe bàbá Àtìkú náà ní òun sọ̀pọ̀ sí kí wọ́n ṣe protest ẹnì kejì náà ní òun pé kinní kan ọba ń jọ èèyàn mẹ́ta nù bẹ̀ ẹnìkan ló rí bí ti ń bẹ́bẹ̀ ẹnìkejì ní ọmọ fóònù ẹnìkẹta náà bá wí. mo rò pé ti gẹ́gẹ́ ọ̀rọ̀ ni ọ̀sẹ̀sẹ̀ ní ìdìkà wà lọ àti rí i pé ìdí mo fi ní Nàìjíríà ìdìmọ̀ ti ẹni títí complex tí ń gbà wà láàrin nìyẹn. now ẹ̀wọ́n lè bí wọ́n sì fẹ́ ṣe ìyẹn rí i pé mo láìkì àwọn ẹ̀yẹ òkè ọ̀yà bí bàbá Buhari ṣe pẹ́ tó ń rẹ̀ tó ṣe wọn àti ẹ̀wù wọn láwọn oníṣẹ́ ìwúlò ẹ̀gbẹ́ ìṣe. eléyìí gan wọn ti promise bàbá Tinubu pé àwọn oníṣẹ́ ìwúlò ìdí ìjẹ́bú ti ẹ̀jẹ̀ fáwọn kan náà wà ń bẹ̀. wọ́n wà ń bẹ̀. ní south west pé kinní kan ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ́ ń bẹ̀ Yorùbá láàánú rẹ̀ ń ṣe ní ìjàpá àti
ìjàpá àtẹkùn àbátẹnìkan ni ìjàpá àtẹnìkan ni wọ́n fẹ́ kọjá wọn náà wọ́n kọjá nílé ẹkùn ajá ló wọ́n kọjá ìjàpá ló wọ́n kọjá ajá wa ń sọ fún jàpá pé olórí rẹ̀ òkú pé ṣé wọ́n ní sáré ni pé kínní ni wọ́n kò sì sọ̀rọ̀ ọwọ́ ní òun ó sì pé olóhùn ọkọjá àti ìjàpá sì ń lọ ó di ẹran sí inú àpò bí ó ṣe déwájú ilé ẹkùntẹ́kù jáde ó bu ẹran lẹ̀ ìdí tí orí òkè ẹran mẹ́lẹ̀ ó fi jàpá lẹ̀ jàpá lọ ṣe ẹgbẹ́ ìjọ̀rọ̀ ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń ṣe yìí gbogbo tí wọ́n ń ṣe yìí ọlọ́mọdé tí wọ́n dọ̀ orílẹ̀-èdè yìí ṣe ti gẹ́gẹ́ ní ọlọ́mọdé kan dọ̀ orílẹ̀-èdè yìí torí pé ibi tó lè báàgì sí lè lè sọ tí wọ́n bá fi ẹ̀wù mí tó bá jẹ́ wípé wọn àjẹ́ kí wọ́n rí fi dàrú yọ̀dà pọ̀ tí wọ́n bá rí fi dàrú ó tó lè ṣẹlẹ̀ ní ilé mọ̀ àfi kí a kún fún àdúrà. ìdí rẹ̀ tẹ́ fi ń pàrọwà yìí pé ká ṣẹ̀wọ̀nù but ká ṣe nílọ tàlàáfíà. kó ṣe pé kinní pàápàá kí Yorùbá ká tẹra wa nítorí àwọn èèyàn ń pè láti gbà súrà kódà àwọn kan àwọn ọ̀gbọ́dọ̀ kí irú ọ̀rọ̀ tí mò ń sọ tá a bá sọ wọ́n lè pé kinní ní òṣèlú ẹ̀yin náà mọ bí mo wà lọ́wọ́lọ́wọ́ mo tiẹ̀ tí ì lè ṣòṣèlú mo rò pé gẹ́gẹ́ bí ṣùgbọ́n àwọn èèyàn sọ pé kí ọmọ Yorùbá òru ló ni sọmọ Yorùbá òru ló ni. kí ni wọ́n rí tá fi sọ bẹ́ẹ̀. kí a rí tí a fi sọ bẹ́ẹ̀ ni pé ṣáwa làálì ìdí progress tí ó lè ní bàbá Tinubu kò ń bẹ̀. tí wọ́n rí nù. ẹlẹ́ẹ̀kejì bàbá Tinubu ọwọ́ ajé iṣu ẹni tí ń ṣe kéde ti kọ̀wé ẹni bọ̀kù. tí wọ́n bá ní ṣe tu ẹni tí ń ṣe ọwọ́ ẹni bọ̀kù ẹ̀yẹ́ ìyàwó wa la wá pé nǹkan ti dá báyìí ní ìsìn. mo wo bàbá mú ìdílé ní YouTube ní òní bàbá àjà níbi ìlú. ọ̀rọ̀ tí wọ́n sọ nípa bàbá Tinubu gan ọ̀dà wà láì. so ẹ ti mọ̀ pé àwọn èèyàn ti sún kàgìrì wọ́n ti sún kàgìrì so Ọlọ́run ní ká bẹ̀ o Ọlọ́run ní ká bẹ̀ o Ọlọ́run bá wa ṣe bàbá kọba àtúrílẹ̀-èdè ṣe o kọba àtúnṣe kọba gbé kabi tí ọ̀rọ̀ wà lọ́rùn tí ò ní já ṣùgbọ́n torí Yorùbá rẹwà wọn lóògùn ìfiyàn ogun ìfẹ́ kọ tí ogun bá dé tán ọ̀sẹ̀ ní tọ́mọ bíi tí ọjà sí o. bẹ́ẹ̀ ni o kọ̀ọ̀kan mi sì lè kẹni tá a mọ̀. ayọ̀ ọdẹ ma wọn lóògùn ìfẹ́ ní ogun ìfẹ́ kọ ogun bọ̀tìkínní kan ní ogun ìpàdé kọ̀lọ̀rọ̀ sí ló mú pa o. kọ̀lọ̀rọ̀ sí ló mú pa. ọlọ́run adọ́lá ayé dọ́lọ́run yọ́sà àmì wa o kọ̀lọ̀rọ̀ sí mi alẹ́ ni wọ́n ń ti ìjọba ń gbógun mọ́lẹ̀ ní ìtìká mọ́nú èdè. ṣùgbọ́n eléyìí tí ń bọ̀ yìí àdúrà ní ká kún fún àdúrà táwa ń ṣe ni pé Ọlọ́run ní jí odògún Ọlọ́run ní jí ọdọ̀ Ọlọ́run ní jí wọn lé wọn lọ ọdún tí aráàlú ń béèrè Ọlọ́run ní káwọn náà lè ṣe. káwọn lè ṣe bọ̀ ṣe nta lè ṣe wà nta lè fi ṣe wà. ó jẹ́ àfi lè ṣe wà. a ní resources yẹ. ẹnìkan sọ̀rọ̀ níbi èbò ọmọ UK ó ní olówó tí ó sọnù ní Nàìjíríà orí tó bá sọnù ní UK ó ní wọn ní wúrò àwọn ọmọ láyé. ní owó tó ti sọnù Nàìjíríà ní owó kò sọnù owó tán kan ti bà náà. tó bá sọnù ní UK iṣẹ́ ní ọ̀rọ̀ tí 24 hours ni mo wà lórí net ọ̀yẹ̀kẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni sà. wọ́n sọ ní ìsìn wọn ní bàbá gbé owó lẹ̀ pé káwọn kan lọ Mẹ́kà 90 billion. mo rò pé ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ni. àgbọ̀. kó wá di 90 billion wọn ò sọ wípé wọ́n ní kọ́ ọ̀rọ̀ tí ò sì pé wákàtí kan mo sọ fún yín. bẹ́ẹ̀ni wọ́n ní 90 billion yẹn kó fi ra ìrẹsì wọ́n ní kọ́ máa pè lọ́fẹ̀ẹ́. ìrẹsì tọ́lá yẹn nígbà tí kọ́ máa tà ní 50,000 kọ́ máa tà ní 25,000 gbogbo aráàlú òyìnbá. ok lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí mo wà lọ́sùn lónìí wọ́n ní tírélà mẹ́fà wọ Ọ̀ṣun níbo lọ́wọ́ lẹ̀ sí. gbọ́ Yorùbá mi. níbo lọ́wọ́ lẹ̀ sí. wọ́n lè ní tí ń gba 2 billion tẹ́lẹ̀ wọ́n ń gbà lẹ́gbẹ́ billion síbẹ̀síbẹ̀ náà àwọn òjò wọn ọ̀sára náà ni ẹ sọ fún wa. àtàwọn là ń tàn. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ mi ibi tí ọ̀rọ̀ yìí ibi bàbá Tinubu lè ṣe
wọ́n lè ṣe. gbogbo owó tí ń dà fáwọn gómìnà yẹn tó bá kọ̀ mí tiẹ̀ láti ó ti bọ́dà lóòótọ́. Nàìjíríà ti pọ̀ ju kí èèyàn fi ọwọ́ peasant farmer. àbí o ilé ìwé pé peasant farmer àgbẹ̀ kí fọwọ́ dákun òbí dákun ìrẹsì tó lè ká oúnjẹ kí Nàìjíríà gbé ẹgbẹ́ ká tara wa. àbí. ẹ wá ní ẹgbẹ́ tí Nàìjíríà fẹ́ produce Nàìjíríà farmer ẹgbẹ́ ti ọ̀rọ̀ mi ìrẹsì Nàìjíríà wọn ju ti fọ́ọ̀rìn lọ. tí wọ́n bá gbé ẹsẹ̀ kúrò ní orí bọ́dà kí ohun tí ó yin rẹ fi wọlé tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ sì ti kó pé ẹgbẹ́ ní ògùn kò ní rẹ tó ní padà 10,000 kọ́ padà 25 to 35,000 olùkọ́ ẹ̀sìn gẹ́gẹ́ ọ̀rọ̀ mi tí gbogbo ẹ̀ wálẹ̀. ẹlẹ́ẹ̀kejì ìṣòro tá a ní gbogbo àwọn àgbẹ̀ tí ń bẹ ní Benue Plateau kìíní kan àwọn the food basket of nation bandit ti ta gbogbo àwọn àgbẹ̀ tán tí wọ́n bẹ̀rẹ̀ sí encourage ẹ̀ irú tí bá kò ṣe ní Niger gómìnà Niger mo sọ fún yín ọ̀rọ̀ tractor bíi 3,000. ó dẹ̀ jápo bíi 300,000 acres. sójà àti kìnní àti pílẹ̀nì fi ń sọ báyìí. ó lóun gbọ́dọ̀ ní oúnjẹ ànító àti ànífẹ́kù. bàbá Tinubu ìjọba àpapọ̀ lè ṣe. orúkọ ẹgbẹ́ ti ọ̀rọ̀ mi. ṣùgbọ́n èyí tí wọ́n fi lè ṣe ni pé wọ́n mọ̀ pé mi mọ̀ sọ́ o kí wọ́n discourage láti máa fún gómìnà lówó. tí wọ́n bá ti discourage láti fọ́ lówó tí wọ́n bá jáde fúnra wọn tí wọ́n tó ń jẹ ẹ̀rí tó gbogbo nǹkan ní ọ̀dẹ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì tí price control wà. yes. èyí ìjọba àpapọ̀ lè ṣe ni mo sọ fún yín yẹn sọ. ó yé wa. tí price control bá wà kì í ṣe pé kẹ́nìkan lè kú tó ti máa pẹ́ni tó wà ní ìrẹsì ti di ẹ báyìí o. ìrẹsì tọ́tà ní 45,000 ní àárọ̀ tó ló ti di 55 nígbà tí wọ́n ti di alẹ́ pátápátá tó ti di 50. so gbogbo orú yẹn price control gbọ́dọ̀ wà. ó gbọ́dọ̀ wà. price control gbọ́dọ̀ wà. kò ní fi sí èrè àjẹpajúdé. níbẹ̀rẹ̀ láyé Buhari ìdí àgbọn ní 1983-84. à ń tẹ bàbá kan ní Àjàjì nìbàdàn lẹ́nu géètì ń ta táyà lọ́ba kó táyà pa náà ní ọ̀tá. ọjọ́ kan wà lágbóde lórí mọ́ wa náà ìlú mi rẹ̀ fi ń bà. bí sójà ti tà wọn kówó fún iye tó yẹ kọ́ta wọn bá kà. ìyẹn ìgbésẹ̀ yẹn máa bẹ ẹlòmíì náà lẹ́rù láti ṣerú ẹ̀. wọ́n ti ẹ ládùúgbò wa ń bì tí wọ́n bá ti sọ pé epo wọn gbogbo ilé epo ti pèrè àwọn wọ́n wà ìwọ ni ó ti po èyí tẹ̀ ẹ̀dí kọ́ta ní 16 nìkan ìyẹn ọ̀tà ní 20 lọ́ba tàtàn ẹlòmíì ó tó ti nígbà tí wọ́n wá fi ń pọ́n wa lójú. nígbà tí bẹ́tẹ̀ òsì ní choice àwa náà wà á bá lọ mọ́ ra. nígbà tí o ṣe price control. ìjọba àpapọ̀ gbé gbèsè yóò ṣe é ṣe ṣùgbọ́n tí wọ́n jẹ òde wọn gbọ́n wọn à lè ṣe bí ìjọba ológun torí ìgbà tí wọ́n bá béèrè ìbò tó náà ni gbogbo ẹ fi ó ti polúkúrun sùn. a dúpẹ́ sí bàbá ẹ kú àsìkò tí ẹ fún wa a dúpẹ́ gan o àwọn èèyàn tí ń sọ pé àwọn ń gbádùn yín gan àwọn ní abilérè pé ṣé ẹ tó máa ráyè fún wa. ní agbára Ọlọ́run tẹ bá ti ìwà ẹ jáde kí n máa mọ̀ ìwà ni máa fi àyè lẹ̀ láti máa dá yín lò. ẹ ṣé àdúpẹ́ sà. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ máa ṣe. àmín sà. ẹ ṣé àdúpẹ́ o. òun náà ni ẹ ti gbọ́ tí àlejò wa tí wọ́n ti bá wa sọ yìí mo sì mọ̀ wípé ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ọ̀rọ̀ tí bàbá tí wọ́n bá wa sọ ọlọ́gbọ́n lọ̀rọ̀ òye o onímọ̀ òní yóò mọ̀ bí tọ̀rọ̀ ń lọ ẹjẹ́ á mú tiwa kó kálukú kan mú tiẹ̀ bàbá sọ wípé àwọn ò ní ká má ṣèwọ́de o láti fi ẹ̀hónú wa hàn bí ebi ṣe ń paráàlú bí nǹkan ò ṣe dẹrùn ṣùgbọ́n ká ṣe ní jẹ́jẹ́ o ká má sọ ìwọ́de ká má sọ di ohun tí àwa máa jólé tá máa jó dúkìá tá máa jó mọ́tò tá máa wọ léolé tá máa wọ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù pé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ìwọ́de la pè é ìwọ́de alálàáfíà ló yẹ kó jẹ́ láti fi sọ fún ìjọba wípé ebi ń pàlú
kíjọba kí wọ́n lè wàtúnṣe sí i. Ibi náà ni a ti gé pété fún tòní ọ̀tán lẹ́nu ó kù níkù. Tajudeen olówó òkèlè orúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, MC tó ta sánsán. Ẹ̀ṣọ́ kò yí ni mí o, Ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Títí ọ̀la tátùn máa pàdé lórí ètò. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o, kò ní jẹ́pin yín láṣẹ Èdùmàrè. Ẹ wá bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.